Ok, ìyá mi lè kí ẹ̀yin bàbá mi. Mo kí wa pé a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ olóko ló máa jẹ́ kí gbogbo wa. Nípa ọ̀rọ̀ tí mò ń gbọ́ yìí, tí ẹ̀yin ẹ̀gbọ́n mi lókùnrin lóbìnrin sọ àti ẹ̀yin bàbá mi, òde ẹ̀mí ìyá mi tẹ̀ ń sọ nípa àwọn táwọn pé tí bá fẹ́ dìbò tán, láti mọ bí tí ìgbésí ayé wọn dá sí. Wọ́n máa wá pé kọ́ wá darapọ̀. Nítorí tó wọ́n lè darapọ̀ nítorí ọmọ Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n àwa la máa mọ̀ nǹkan tá à ń ṣe. Wọ́n ní bọ́mọdé bá ṣubú wá wájú. Tábà bá ṣubú wá bẹ̀rẹ̀, àwọn ọmọ àwọ̀ nǹkan tó kù ìṣubú. Kí ni kókó nǹkan tó kàn báyìí lọ́rọ̀ wa? Kókó nǹkan tó kàn ní ìtẹ́rì pé kí ìtẹ́rì wò wọlé. Ẹjọ́ kan kàn nǹkan tó bá wọlé lórí ilẹ̀ sọ. Àwọn táwọn fẹ́ wá tí wọ́n ti wá ní wọn dìde. So nǹkan tó bá dẹ̀ wọ́n lè fi ẹnu wọn rò. Àpéjọ tó yẹ ká péjọ ń sìn, ìhò tó yẹ ká máa gùn sìn, àtọmọdé wa àti àbá wa bí ìtẹ́rì ń ṣe máa wọlé ló yẹ ká máa gùn sìn. Wọ́n ní òye làbá máa ń wò. Òye làbá máa ń wò. Ẹ jẹ́ ká máa wòye wọn káwa náà ti bìbí àsílẹ̀. Ṣé mo pé tó bá ti gbé ìtẹ́rì wọlé sí òfin ló máa dè wọ́n. Òfin ló máa dà wọ́n tó ń bọ̀ jẹ àti olúlẹ̀ o, àti oúnjẹ àtìkànjá o, àti oúnjẹ àtìkòtò o, àti oúnjẹ àtìkèjé o. Òfin ló máa dè wọ́n nítorí ìdúró bá sófin èsì òsì ń bẹ̀. Ọ̀tí ká lè fi gbogbo àwọn nǹkan yìí ṣe tí gbogbo nǹkan kó lè máa lọ nírọ̀rùn. Èyí tó máa fi dúró tó máa rojọ́ káwọn máa rojọ́. Ẹjọ́ mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. Ẹ má jẹ́ ká jòdì òrófó nítorí àwọn tó bá jòdì òrófó ló bímọ méjì ó ní gbogbo ilé òtún ṣọ́ṣọ́ṣọ́ Yorùbá nation àti ìgbà ọ̀rẹ́dì àwọn ká dúró sẹ̀lẹ̀ kí kókó máa ké bí eku kẹ́yẹ kó máa ké bí ẹyẹ ìyẹn ni pé ká lè gbé ìtẹ́rì mú wa wọlé ìyẹn ni ká lè gbé ìtẹ́rì mú wa wọlé kò wá sí ẹnìkan sí tó ṣẹlẹ̀ wá kó sọ pé òun bọ̀ bá a ṣe ní ilé wọn bẹ́ẹ̀ náà lè ká máa gbáradì dì wọ́n ẹ má jẹ́ ká máa lọ́dọ̀ ẹjọ́ tó yẹ ká máa rò ó sí ní pé bá a ṣe máa gbáradì ẹ gbogbo àwọn tó wà ní ìgbésẹ̀ fọ́wọ́ nílẹ̀ Yorùbá ní pàpà tó jẹ́ pé gbogbo èyí tẹ́ wà ní diaspora ìjọ. Mo kí gbogbo wa o, gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí, orúkọ tèmi ò yí padà, Yèyé Dárakowé ni mò ń jẹ́. Èyí ni láti fi tó yín létí kéré o wípé àwọn ọmọ òmìnira wọ́n ti ń ṣètò bí wọ́n ṣe máa ṣe ìntẹ́rìmù báyìí, tán ṣe máa lọ occupy ọ́fíìsì tán yẹ máa ṣe kí ni wọ́n yẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn ìntẹ́rìmù wọn tán máa gba kọ́kọ́rọ́ lọ́wọ́ àwọn gómìnà àti gbogbo wọn tọ̀. Ìyẹn ti ẹ̀dá bẹ́ẹ̀ no wàhálà àwa ń dúró àwa ń wò yín o ẹ̀yin ọmọ ìntẹ́rìmù. Ó ga jù from occupation to interim ẹ ti ready fún interim ìyẹn gan ló dá that is the next option fún yín ìyẹn gan ló lè kókó àwa ń dúró ká wò yín o. Mo kí ẹ̀yin ìgbìmọ̀ lókè lókè mo kí ẹ̀yin ìyá mi kí ẹ̀yin bàbá mi mo kí wa pé a kú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ olóko ló máa jẹ́ kí gbogbo wa. Hello gbogbo lé o ẹ káàárọ̀ kásẹ̀ kálẹ̀ mo kí gbogbo wa pátá so lórí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ìnáà ni o láti ká kí wa o ká sọ̀rọ̀ sínú ilé láti orí mua títí orí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mo kí o wọn náà fún wa ṣe máa wà lọ́wọ́ agbéwádé ilẹ̀ láyà kàlàfíà o agbára Ọlọ́run ṣàánú wa o ọ̀rọ̀ tó ń lọ ọlọ́run ti gbogbo wa sí rere aṣígbà mi wà bọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan because mo pàdé program kan lórí Yorùbáwùyí tó ṣe ní àti kò sì di jẹ́ta báyìí ṣe rí àwọn wèrè kan tí wọ́n pè ṣe táwọn gbàdí kọ́ ṣàmà gbé voice kiri wọn kò ṣe ọ̀ṣẹ́ pé Yorùbáwùyí kò wà ní program ṣe mọ́ bá òun náà ti dẹni tó ń play voice note tẹ́lẹ̀ láti tààfù bàtọ́ Yorùbá sọ orí kọ̀kọ́ sọ lórí Yorùbá nation tó gbé dání voice note náà ń gbé kiri tó play kiri ó play ti mọ́mí Ayọ̀délé kù ó play ti paper trust náà títí tí mo gbọ́ tó play nìyí torí mi ti ní interest ọ̀wọ́ mi ti bí mo ṣe mú play báyìí orí tàbí sáyọ̀ délé kò yẹ mo rí mo ní Yorùbáwùyí náà ti di dárọ̀dárọ̀ báyìí gbọ̀ngàn náà gbogbo wọn náà fún wọn ṣe o àmọ̀ bí àwọn ọmọ olùfẹ́ kàkà kiri tọ́kọ̀ join group ní group kiri ọjọ́ òun tó yẹ pé ibẹ̀ mú ló ń kọ́ sínú táwọn play nínú ilé wọn tó wá play fáwọn ẹ̀kọ́ lè mọ̀ pé àwọn òbí ẹ̀kọ́. gbẹ́nu oṣù sáhùn ẹlẹ́nu rúnrún ríìlì nígbà tó bẹ̀ bàdí yín ni bọ́rọ̀ Yorùbá ṣe máa ń rí nìyẹn o ọ̀rọ̀ Yorùbá ni mo tẹ̀lé ó ní kẹ́jẹ́ kájọ tẹ̀lé o wọ́n ní ẹni tó yàgbẹ́ máa gbàgbé ṣùgbọ́n ẹni tó débẹ̀ tó fọwọ́ ra wàláì kò lè gbàgbé láíláí ìgbà tó jẹ́ pé onínú kúkúrú ni yín ọlọ́pọlọ kúkúrú ní last year ta ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí Agilintí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyá yín Agilintí ìyá yín Títí Agilintí onípa fún òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fún èmi Dára ohun tó bẹ̀rẹ̀ lèmi náà fi ń san lẹ́san kó lè mọ̀ wípé ọmọ ó pọ̀ lè yẹn ní oríṣun ẹ̀hún gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé ẹ ti gbàgbé ni tó bá wá san yín ní ẹ̀san nǹkan tẹ́ ṣe fún yàn á wá máa gbòdì lára yín ara wá máa ní yín
and that is why tó ṣe jẹ́ pé gbogbo èpè yín lásán orí ara yín ló ń lọ kò bọ́ sórí anybody. Ṣé ojú ẹ ti gbàgbé ìgbà tí agilintí onípa fún mídíà yín ìyá yín tí ó gbé èèyàn tí mo lé kúrò nínú gúrùpù mi tó gbé wá live sí orí show ẹ̀ tí yẹn sọ tó tátà bí olórí burúkú bí wèrè tó jẹ́ ẹlẹ́kún òfò tó bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè ń bẹ̀ lórí show yín bẹ̀ inú gbogbo yín dùn ẹ̀ ń pẹ̀ wọlé ẹ̀ ṣe pé ẹ̀ ń búyàn ẹ̀ ṣe kíríkan inú yín dùn ó ti gbàgbé nígbà tí títí agilintí tó ní gbogbo gúrùpù ẹ̀ náà ti lè lọ kò séyàn kankan lọ́dọ̀ ẹ̀ ara àwọn tó kúrò nínú gúrùpù ẹ̀ lélẹ̀ tí yẹn náà rojọ́ ẹ̀sìn mo wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ torí mi tí bẹ̀rẹ̀ mo ti ẹ̀ṣin ṣàlò yín lásán ó ti yá sáré ní yín lára mi láìkì ẹ̀ torí mi tí gbé mẹ́bà yín wá sórí show live kí ní kó máa tútùkùtù nínú ayé yín ṣe bí voice note yín lásán ni mo ṣe ń play torí tẹ́ bá mọ nǹkan tó wà nílẹ̀ fún yín nìyẹn mọ̀ pa ayé yín ti jóná gan ni Ọlọ́run èmi tó jẹ́ wípé voice note yín tó wà lọ́wọ́ mi tí mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ dé ojú ẹ̀ gangan ni lẹ́yìn ó ti wá sáré joyin gba play voice note yín ẹ má jẹ́ ojú yín wá àti ìbẹ̀rẹ̀ ṣe ń ṣeré ní ìbò láti ìdè. Hello sister wa ya beg ṣàlàfíà lẹ́wà ẹ wo àṣírí má nìyẹn kò ní bòtá yìí máa fi parẹ́ ìwọ̀nba ọdún tí má nìyẹn ní tọ́lọ́run ní fún kó ṣe máa lò láyé yìí ó máa ráre kú ni ṣẹ́ni tó lórí burúkú yẹn sọ ní Yorùbá nation jì nítorí owó ẹbẹ̀ lọ́mi a man of 88 years old irú owó wo ló tún ṣífẹ́ ní láyé ẹ̀ irú ilé wo ló fẹ́ kọ́ irú ayé wo ló fẹ́ jẹ pẹ̀lú ẹ̀ náà olórí burúkú ènìyàn ni ọkọ burúkú ni bàbá burúkú ni kò ṣe dáadáa fún ìyàwó kò ṣe dáadáa fáwọn ọmọ ayé burúkú ni dìmádà yìí wá àwọn ọmọ. Bàbá Akíntóyè ló ń bá wí yẹn ó ní bàbá Akíntóyè ló da Yorùbá nation rú sọ̀rọ̀ ìyá yín Onítìrí ẹlẹ́sẹ̀ òsì méjì kí ló kó ẹsẹ̀ òsì méjì tó fi kọ síwájú tó fi kejì tẹ̀lé báyìí Yorùbá nation lana straight ni ìjà ní lójoojúmọ́ ẹ ti ẹ̀ dúró ganan ṣé mọ̀ wípé ti bàbá Akíntóyè àti Adéníran tẹ́ gbé voice note wọn jáde a tún ti yanjú ìyẹn náà ó yá mo mọ̀ pé the next person tó kù tẹ́ tún máa gbé tiẹ̀ jáde ìsìgbò àti ń dúró fún ti gbò torí àwọn méjèèjì lẹ́ ń wà after tẹ́ bá ti ṣe ti bàbá Akíntóyè ẹ jù fún gbò ẹ lọ sọ́dọ̀ bàbá Akíntóyè ẹ jù fún gbò àti parí ti bàbá Akíntóyè báyìí ẹ wá ti gbò àwa tún dúró torí nǹkan tó kù yín nìyẹn àbí kí ló tún kàn yín kù tó kù yín kù báyìí àṣírí ńlá part 1 to 100 ẹ̀yin rọ́rọ̀ sọ ẹ rọ́rọ̀ sọ gan ni ẹ rí ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ yẹn ń lọ ó yọ̀ bí lálẹ́nu yín báyìí ni àṣírí ńlá part 1 to 100 ọ̀rẹ́ gan mo fà ó. àwọn ọmọ Yorùbá wa màmá gẹ̀ẹ́tì ẹ̀rọ ọ̀gì ò tá à ṣe chẹ́kì àṣẹ security check lórí olórí burúkú ayé àti ọ̀rọ̀ ọkùnrin yìí. ìbá jẹ́ wípé a mọ̀ ní àwa la ṣe bàbá ńlá mistake ẹ̀rọ burúkú la make ta welcome Onítìrí bàbá ńlá mistake ni bàbá wa Akíntóyè Professor Banji Akíntóyè ṣe nígbà tí wọ́n introduce Onítìrí sí gbogbo wa yìí wípé ká fún ní maximum support pé ká love ẹ̀ ìbá jẹ́ pa mọ̀ pé èṣù beleke ẹni bí à ń jírí ẹni tá kìí jí kò wọ́n ni ǹjẹ́ a máa ṣe bẹ́ẹ̀ ìyá yín Onítìrí ló dá movement irú ayé sì mọ̀ọ́rùn mọ̀ ọ̀hún inú mọ̀ àṣẹ ẹ̀dí mọ̀ ibi tẹ́ fẹ́ ru ilé ìgbà ni àmọ́. Akíntóyè Ìgbòho Kóìkì Dára gbogbo ẹgbẹ́ pátá àlùmárùfù ewúrẹ́ Washington gbogbo ẹgbẹ́ pátá pé nǹkan iṣẹ́ ọwọ́ yín ló ṣe Yorùbá nation ní bó ṣe wà yìí àlàáfíà ti jìnnà sí gbogbo yín àìsàn. ìwọ tó wá ń sọ̀rọ̀ yìí ìyá Onítìrí àti gbogbo yín tó kù pátápátá látòkè désàlẹ̀ ohun tó ń jẹ́ àlàáfíà àti àṣeyọrí ó ti kúrò nínú ayé yín látòní lọ àṣẹ́gun bẹ́ẹ̀ ni ẹ máa bá òfò kú ní láyé yín èpè apá yín òfò àṣẹ yín mo máa ń wò yín pẹ̀lú èpè tẹ́ máa ń ṣe èpè yín ò mú anything o àwọn kan wà tí wọn kì í lanu ṣépè fún yàn tá bá ṣe bí iná ló máa rí and that is why tí mi ṣe fẹ́ máa bá yín retaliate pé ẹ̀ ṣépè ẹ ṣọ́ ara yín ẹ jẹ́ kó rí yín pé wèrè tó ń ṣe yín yẹn ṣẹ̀dẹ̀mọ́ pé nǹkan jálù yín gan gbogbo yín fi bọwọ́ aṣọ ó fọwọ́ nǹkan tó ń ṣe ó fi ń bọwọ́ aṣọ ó fi ń babẹ́ aṣọ ni ẹ̀yin gangan lè pé yín jà torí èpè yín ò padà dọ́dọ̀ anybody wa kò dọ́dọ̀ wa
ẹ̀yin olóòórùn dédé ọmọ àlè kìkìdá olóòórùn àwa wí tán wọ́n ní àríyọ̀ àrọ̀ Yorùbá nation sọ àwa sọ àrọ̀rọ̀ Yorùbá nation sọ ni ìyá yín Onítìrí dé tó ajáàkì tó fẹ́ ajáàkì Yorùbá nation tá a fún láàyè òmìnira tẹ́ gbé dání iṣẹ́ ọwọ́ wa ni àwa làwa pinlẹ̀ nígbà táwa pinlẹ̀ iṣẹ́ Yorùbá nation ni Onítìrí mọ̀ tó jáde from nowhere nínú igbó ibi tó sá sí ìgbà yẹn ló dé iṣẹ́ táwa ṣe sílẹ̀ ni ẹ ti yọ òmìnira àtìgbà tí bàbá Akíntóyè ò ti bọ́ síta àtìgbò tán ti bọ́ síta sọ̀rọ̀ mọ́ ẹ̀rí báyé yín ṣe jóná òun lẹ ṣe kanra kiri ilẹ̀ èpè yín ò lè mú nǹkan kan ìgbà tẹ́yìn náà rí nǹkan kan sọ àṣírí ńlá part 1 to 100 ẹjọ́ ẹ̀yin èèyàn mi rán mi létí àṣírí ńlá ẹjọ́ àwọn wo ló máa ń ṣàṣírí ńlá tẹ́lẹ̀ ní Nàìjíríà yẹn náà prógrámù yẹn ó dẹ̀ pé bàbá yẹn ti kú àbí tó máa ń tú àṣírí àwọn àjẹ́ àwọn oṣó èèyà wẹ́ kò sí wàhálà àwọn ọmọ òmìnira ò rí nǹkan ṣe mọ́ àṣírí ńlá ló kù àṣírí ńlá part 1 àṣírí ńlá part 2 7 hours àṣírí ńlá 8 hours àṣírí ńlá 9 hours ẹjọ́ irú àṣírí rere o à ń dúró dè yín o ẹ ti ju voice note tí bàbá Akíntóyè yẹn tún ti lọ kò trendy mọ́ ó yá à ń dúró ti Ìgbòho torí àmọ́ pé ti Ìgbòho ní next one ẹ̀yin tẹ́ rí nǹkan ṣe nìyẹn o. oríṣiríṣiríṣi ló mọ bẹ̀rẹ̀ sí máa jálù látàwọn ẹbí yín ìran oríṣiríṣi àrùn oríṣiríṣi ló máa bẹ̀rẹ̀ sí máa. ó sì lọ àìsàn òṣè nílẹ̀ yẹn lójú oorun ẹ rí pé ayé yín ò gbéra yín mú ọkàn yín ò balẹ̀ ẹ rojú oorun ẹ bà. ọgbà ọgbà náà ni onírọ̀jà ti já bọ́dà mi tí mo gbé ọwọ́ lé orí ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ yìí ẹ̀jẹ̀ tẹ̀ sọ̀rọ̀ tẹ́ pa wèrè bọ́ọ̀ yẹn àpótí ẹ̀rẹ̀ irọ́ ti bá ti ọ̀tá ẹ̀jẹ̀ irọ́ tápótí ẹ̀rẹ̀ bá sọ fún ní pé ẹ káàárọ̀ bí o ẹ náà wò ta o. ìjà ti mú yín náà wọn náà tápótí ẹ̀rí náà ṣe ṣọ́ fún yín back to back gbogbo èèyàn ọmọ Yorùbá lè ṣe òtítọ́ àtàtà òmìnira ti ń fọ́ dànù ó ti fọ́ dàgbé wọ́n ti ya lọ wọ́n ti sá dànù kúrò ní gúrùpù ìjà lókù tó ń jà bàbá ọ̀bọ ọ̀bọ ti lọ sí YouTube wàhálà ti dé kí ló ń ṣẹlẹ̀ gógó ọ̀tá tẹ̀yìn rí ara nìyí ẹ̀rí para wà balẹ̀ ẹ̀yin lẹ̀ lójú oorun ẹ̀yin lára yín ò balẹ̀ wọn ò bí ìyá yín ire kẹ́ẹ̀dá ṣe ṣó tẹ́ ẹ̀ bá kóra yín papọ̀ tùgẹ́dà kẹ́ sọ̀rọ̀ wà lẹ́yẹ̀mí ìyá yín ò gbé àwa làwa máa ṣe nǹkan sílẹ̀ tẹ́yìn máa ríṣẹ́ ṣe tí àwọn bàbá tíatíá tó bá bọ́ síta yìí pé this is the next thing tá fẹ́ ṣe next step ẹ rí pé ìyá yín tẹ́ ń sá tẹ̀lé kiri tẹ́ ẹ̀ lè dá ọpọlọ yín rò ẹ ti rí kò sí nǹkan kan bí báàbù fún ibi báàbù fún Dúpẹ́ Onítìrí kò sí nǹkan kan bẹ empty ẹnu lásán ẹgbẹ́nu wèrè lọ́wọ́ bí jókòó sí ìyẹn náà bá yín sọ kí ló ń ṣẹlẹ̀ gọ́gọ́ ìgbà tí bàbá ò ti bọ́ síta kan ti sọ̀rọ̀ pé this is our next step o pé nǹkan tá máa ṣe leléyìí o next plan wọn gbé jáde ayé yín wá jóná ẹ rí nǹkan kan ẹ jókòó 8 hours máa rojọ́ ẹ̀ sí àtàbùkù ṣe pé èpèdè rádaràda rédèrèdè àwa làwọn ń ṣì nǹkan tẹ̀yìn máa rí nǹkan tẹ́ máa sọ pé ìgbà nǹkan mọ́ ẹ jẹ́ mú nǹkan kan àtìgbà tá àti ṣe nǹkan kan ṣe rí nǹkan ṣe ayé yín ti jóná ta ló gbórúkọ yín gbòòrò àwa la ṣì ń jẹ́ kó máa gbórúkọ yín àwa la ṣì ń jẹ́ kó máa gbọ́ dúpẹ́ ẹ jẹ́ máa dúpẹ́ lówó tiwa tí mi ìbá sọ̀rọ̀ dúpẹ́ tí àwa kọ̀ọ̀kan ò bá dárúkọ dúpẹ́ ta ló tún dárúkọ ta ló gbóhùn dúpẹ́ nígboro wọn táwọn ò bá dárúkọ òmìnira ta ló gbóhùn yín mọ́ nígboro kò sí anybody ẹ ti kú ẹ ti kẹ̀ ayé ti páàkì yín sẹ́gbẹ́ ti wọlé bí àrá ẹ ti ṣan lọ bí omi tí ò tún gbúdọ̀ ṣàn padà mọ́ kí ló ń ṣe yín Yorùbá nation kókókó gbà fún bàbá yín èpè wèrèwò lẹ́ ń ṣẹ́ gbogbo èpè tẹ́ṣẹ́ fún bàbá Akíntóyè orí bàbá ńlá kú bàbá ńlá bàbá yín èyí tó ti kú nínú bàbá yín àtèyí tó sì wà láyé èpè ló máa pa gbogbo ẹni tó sọ mí ní orúkọ tó pè mí ní dáràndáràn ìyá ẹ̀ á dáràn bàbá ẹ̀ á dáràn ìwọ gangan fúnra lára ẹ̀ àjálù ibi àjálù ẹ̀ wà á dá ọ̀ràn nínú ayé ẹ̀ ọmọ ẹ̀ á dáràn gbogbo ìṣẹ̀dá ẹ̀ á gba ọ̀ràn èèyàn ọmọ àlè olóòórùn àwọn rádaràdà olóòórùn gbogbo ọmọ àlè
ẹ̀yin ṣépè lẹ́yìn tẹ́ ẹ̀ fi bí mọ iye almost 500 tẹ́ lọ fi ń gbẹ́bọ ẹ̀yin lẹ wá bọ́ síta tẹ́ ní bàbá Akíntóyè wọ́n ń jó kínní wọ́n ń ṣoògùn ti ṣoògùn jù lẹ́yìn tó jẹ́ wípé voice note yín wà lẹ̀ tẹ́ fi ń ṣe ẹbọ ṣé kí dárúkọ èèyàn tó kówó lẹ̀ ọ̀dẹ̀ ni yín dìdìrín ni yín ìyá yín ṣì ń bọ̀ mo ṣì ń bá yín dé mọ́kúlà èèyàn mi ẹ má ka o Yorùbá Nation ilé gbígbà ni o kò sí kankan tó ń ṣẹlẹ̀ o iṣẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni àwa náà la lè ṣe kì í ṣàwa náà lọ́rùn ni Òmìnira ò ní plan kankan kò sí kankan tí Onítìrí ní lọ́pọlọ gbogbo àwọn tó ń fún ní information gbogbo wọn láti gé dànù àti lé wọn sí gbóhùn orí information lọ fún wọn rí nǹkan kan rọ́bìṣì ló kù àtàkì ló dẹ́kun sìn kí wọ́n bà bàbá Akíntóyè jẹ́ kán tún bà Ìgbòho jẹ́ kán bà bàbá Akíntóyè jẹ́ kán tún bà Ìgbòho jẹ́ that is the only thing tómìnira dẹ̀ ṣe ń sìn kò sí nǹkan kan mọ́ everything ti tán finish ṣe finish ẹ ti lọ ẹgbẹ́ dànù jọ́ nítorí Ọlọ́run bá mi drop comment sábẹ́ fídíò yìí kó jẹ́ kí n mọ bó ṣe ń lọ má bá wọn pẹ̀lú ọ̀bọ̀já wúrà Yorùbá Nation yìí kókókó ní gbígbà ni o that is the last option má sọ pé mi sọ fẹ́ torí tó bá délẹ̀ tán wà á ọ̀ pé so Yorùbá Nation tún ṣe kíní kan bó ṣe wà nìyẹn o.